pé òun tó jẹ́ pé òun ni chairman àwọn ẹgbẹ́ yìí òun wá raṣọ òun ò wá raṣọ níbo láṣọ yẹn wà. Ìgbà tó wá bí ijọ́ karùn-ún mo ṣàdọ̀gbọ́n gbé aṣọ yẹn mo lọ gbé padà sínú yàrá wọn. Bàbá wa ní táwọn ò bá mọ báṣọ yìí ṣe débì gbogbo ẹ̀yin ọmọ yìí ẹ dáràn. Èmi ò mọ̀ bóyá ọ̀rọ̀ kan ti wà láàrin òun àti màámi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló bóyá lórí pé wọ́n á lòde àbí wọn ò lòde. Wọ́n sọ fún màámi pé ìwọ ló gbáṣọ yìí pamọ́ táwọn ò bá wá mọ báṣọ yìí ṣe jẹ́ Ọlọ́run má jẹ́ káwọn fọrùn kàn. Bàbá mi ò wọṣọ yẹn. tọ́wọ́ yẹn bí wọ́n ti gbẹ̀yẹ wẹrẹ sásọ. Bàbá mi ò wọ̀ bóyá bí ẹ̀yìn ọdún méjì a padà gbé aṣọ yẹn tọrọ ni bàbá mi ò wọ aṣọ yẹn. ṣùgbọ́n yìí mọ̀ pé mi mọ̀ pé mo gbé pamọ́. ǹjẹ́ ẹ jẹ́wọ́ kí bàbá tó kú. ṣe rí bàbá mi burú tí n bá jẹ́wọ́ nǹkan á ṣe mí ní táìmù yẹn ní táìmù tó ń gbóná yẹn tí n bá jẹ́wọ́ ní táìmù yẹn nǹkan á ṣe mí. Bó ṣe láìkì mi tó láṣẹ rún mi á lù mí tó jẹ́ yí pé ẹ mọ̀ bí bàbá mi ṣe máa ń lù yàn ni tí bàbá mi bá ti lù ẹ́ tán báyìí kò ń ṣe pé ó máa lù ẹ́ tán ní kó máa wọlé lọ á lù ẹ́ tán á gbé ẹ lọ sọ́spítà ni. ǹjẹ́ ẹ jẹ́wọ́ fún wa. mo padà jẹ́wọ́ nígbà tí mo ti rí pé wọ́n ti dàgbà èmi gan ti lọlé ọkọ mo ti bímọ bó tí n bá ti rántí ọ̀rọ̀ yẹn ọjọ́ yẹn a kàn jọ wà a máa ń lọ sọ́dọ̀ wọn lọ ṣeré torí ìyá mi tètè kú àwa máa ń lọ sọ́dọ̀ wọn lọ ṣeré àwa ń ṣeré lọ́jọ́ yẹn àwa sọ story débi story aṣọ yẹn mo wá sọ fún bàbá mi pé bàbá ìmọ̀ ó ní ẹ̀ ṣe mọ̀ pé mi mo gba aṣọ yẹn ń jọ yẹn ó ní ò lè gbé ìwọ kọ́ o fẹ́ parọ́ mọ́ra rẹ ni mo ní wàhálà èmi mo gbé orí àjà ni mo gbé pamọ́ sí nígbà tí mo ní kẹ́ ẹ fún mi lówó tẹ́ fẹ́ fi gbaṣọ ńlẹ̀ télọ̀ ló wà lọ́wọ́ yín mo gbé pamọ́ sórí àjà aṣọ pátá aṣọ ẹlẹ́gbẹ́ ojú tí wọ́n ń jọ́ náà wọn aráṣọ wọ̀. wọn aráṣọ bàbá ní kí wàá ló fẹ́ kí n ṣe fún ọ báyìí mo ní ẹ dáríjì mi náà ni. kí ni wọ́n sọ̀rọ̀ wọn sábẹ́. wọ́n ní so mọ̀ pé tí n bá ṣépè fún ọ so mọ̀ pé èpè wọn mú ọ mo ní mo nítorí pé mi gan ti rò pé nǹkan tí mo ṣe yẹn ò dáa tó ó ní ò jẹ́ kí n mọ bí mo ṣe fẹ́ jẹ́wọ́ wọ́n na first born wa tó jẹ́ ẹ̀gbọ́n mi ọkùnrin lórí ọ̀rọ̀ aṣọ ẹ̀ náà ni wọ́n nà tán fún lápá tó sì ń wò báyìí tó mo dẹ̀ ń wò aṣọ sì wà lókè ìyẹn náà máa ń nà mí bíi kí n kú ni. ẹ lè ń gba kẹkẹ yín lóko kí lè wá fẹ́ sọ fún àwọn ọ̀dọ́ tí wọ́n lè nílò ẹ̀mí bẹ́ẹ̀ nígbà tí wọ́n wà léwe kò dáa irú ẹ̀mí bẹ́ẹ̀ ò dáa ẹ jọ̀ọ́ ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọmọ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ má nírú ẹ̀mí bẹ́ẹ̀ torí pé nǹkan ìtìjú ńlá pátápátá gbà ni nígbà tó yẹ ò yé mi nígbà yẹn ni mo ṣe o bọ́ nígbà tó yẹ padà yé mi tó di pé tèmi náà bá fẹ́ lọ sí patí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó bá máa ṣọ tí mi bá tí rówó raṣọ yẹn ìbànújẹ́ máa ń wà lórí ẹ̀mí mi mo wá ń ro bí ó ṣe rí lára bàbá mi gbà yẹn pé ká tó wá sọ pé ẹni tó rówó raṣọ tó rówó ràn tí ò wá rí òde yẹn lọ irú ìdójútì ńlá wò lélẹ̀ ìdójútì ńlá gidi. inú mi dùn pé ẹ lè bá wa sọ lágbára Ọlọ́run àdúrà náà lè gbà lọ́dọ̀ òbí ọ̀rọ̀ yóò ní dàrú ẹ ṣe wọ abẹ tún ní mẹtọ tún lágbára bẹ́ẹ̀ ẹ tún lè sọ fún wa. ṣe rí ngbà kékeré tèmi mo orúkọ tán máa ń pè mí ilé wa ni. ẹ jẹ́ kẹ́mi ó dìde kẹ́lẹ̀ láì sọ̀rọ̀ dáadáa. orúkọ tán máa ń pè mí ilé wa lágbára gan gbà kékeré mi wọ́n á ní ọmọ burú ọ̀kan làbí èèyàn tó bí méjì ẹ̀ kàn yọnu orúkọ tán máa ń pè mí gbà yẹn nìyẹn mi ò rí àkàǹkà tán ní àwọn ìgbà ìmọ̀ mi àkàǹkà tán ni mo tún lè rántí kan sista mi tán bí mi ilé ó fẹ́ lọ ṣe exam gbà yẹn ó fẹ́ lọ sí school of nursing ó fẹ́ lọ ṣe exam ó dẹ̀ ó ní ojú màmá wa so nǹkan tó bá ti sọ ni tó bá jókòó báyìí ó máa rán mi lọ rán mi bọ̀ níwọ̀n bí mi dáa kí n má lọ tí bàbá mi ò bá ti sí around torí tí mi ì bá lọ mọ́ èmi ò ní fún mi lóúnjẹ ó ti wá dá mi láàmú jọ yẹn mo wò pé ìwọ má ṣe bẹ́bẹ́ fún ẹ mo kàn lọ gbé báàgì school ẹ̀ pamọ́ ni gbogbo tó fẹ́ lọ fi ṣe exam mo ti kó ńlẹ̀ mo ti kó pamọ́ mo báǹkì tí mo máa ń kó nǹkan pamọ́ sí gbà yẹn ni orí àjà wa yẹn ni báǹkì mi ó pẹ́ kán tó mọ̀ mo lọ kó pamọ́ síbẹ̀ ni ó ṣe àárín nǹkan tó fẹ́ lọ fi ṣe exam ó late dé exam hall kò padà rí iṣẹ́ yẹn mú lọ́jọ́ yẹn kò padà rí exam yẹn kò padà rí mú ní yí ẹ̀yẹn kọ́ ló rí mú ó tó bí ọdún 2 sí 3 lẹ́yìn ìgbà yẹn kó tó wá padà rí mú ìgbà tí mo tún ronú lórí eléyìí náà mo tún wòó pé kò dáa tó ṣùgbọ́n ṣe mọ̀ pé ìgbà ìmọ̀ ìgbà tí èèyàn ò bá mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ò dáa
ṣé dẹ̀ mọ̀ pé àwa ọmọ kan wà tó jẹ́ pé ọkàn wa le, a kì í fi ọ̀rọ̀, a kì í sọ nǹkan tá a fẹ́ ṣe fún ọ̀rẹ́ wa tàbí àwọn òbí wa. Tìtorí ẹ̀ lèmi ṣe máa ń sọ pé àwa òbí ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ sí àwọn ọmọ wa, so that ìgbésẹ̀ tán bá fẹ́ gbé àbí ìwà tán bá fẹ́ wù wọ́n á lè máa ṣàlàyé fún wa pé àmọ́ èmi mo fẹ́ ṣe nǹkan báyìí, á lè máa guide wọn láti tọ́ wọn sọ́nà. Ìgbà tí mo padà rí pé nǹkan tí mo ṣe yìí ò dáa o, èmi àtàntí mi lé ní 5 and 6 ni wá, a close gan torí òun ló ṣẹ́kù ní ìyá mi ò ní ìyá mi, tí wọ́n bá ní kí n lọ pè ìyá mi wá ń sìn, òun náà ni màá lọ pè, k'Ọlọ́run jẹ́ kó pẹ́ fún mi, k'Ọlọ́run dẹ̀ bá mi lọ́rọ̀ ẹ̀mí ẹ̀. A close gan, but ó padà dùn mí torí pé nígbà tí gbogbo àwọn yòókù ẹ̀ tí wọ́n ti ṣe exam, tí wọ́n ti make ẹ̀, tí wọ́n ti wọ school, tí wọ́n ti ṣe táwọn ti lọ fà lòun ṣẹ̀ṣẹ̀ wá get admission yẹn. Ó wá ń padà dùn mí pé àwọn ọ̀rẹ́ àǹtí mi wá ń fi ṣakọ́ pé àwọn senior làwọn jẹ́ fún ẹ o. Ó padà dùn mí bọ̀, mo ṣáà bẹ̀ kó má bínú pé ìgbà ìmọ̀ ni kò sí nǹkan tí ìgbà èwe ò lè súnni ṣe. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ̀yin àbúrò mi lẹ́ẹ̀kan sí i, ẹ má jẹ́ ká máa wúrú ìwà bẹ́ẹ̀ torí pé ìwà bẹ́ẹ̀ ó lè ba ọjọ́ ọ̀la ọlọ́jọ́ ọ̀la jẹ́. So Ọlọ́run ò ní jẹ́ kọ́jọ́ ọ̀la tiwa náà bàjẹ́ lágbára Ọlọ́run. Mo mọ̀ fún yín láàyè nítorí ojú rẹ fẹ́ mọ̀ tèyín torí ẹlẹ́ẹ̀kejì lé pọ̀ so sáàárín àyín àti fámìlì wọn sábàjẹ́ dì sí. Rárá o, ṣé ẹ tẹ́ rí èmi àtàntí mi yẹn ń sìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn, tẹ́ bá pè é pé àbúrò ẹ báyìí ó máa sáré pa fóònù ló máa sáré bọ̀ ó in fact àtòun àtọkọ ẹ̀ wọ́n ń kọyán mi bó tẹ̀ jẹ́ pé wọ́n máa ń sábà mi torí pé wọ́n mọ̀ pé mo ti fi gbogbo ìwà burúkú yẹn sílẹ̀. So mo dúpẹ́ pé mo pè yín ẹlẹ́jẹ̀ wa lóko Ọlọ́run ẹbí náà ò ní bàjẹ́ o. Kí lè jẹ́ ìmọ̀ràn àti ìdánilẹ́kùn fún àwọn kéékèèké tí wọ́n ní ẹ̀mí pápá dìde lóko Ọlọ́run ìdílé wọn ní bàjẹ́ ogún ilẹ̀ sórí rẹ̀ o. Ìyókù tó ń bọ̀ lẹ́yìn ìwà ètò ẹ kú kalẹ̀.